padà gbogbo ibi tó ń wò mí nínú ilé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àwọn tí wọ́n ṣe darapọ̀ pẹ̀lú mi Olúbọ̀ lórúkọ mi máa kúrò lóye mẹ́kan máa fi dà sílẹ̀ fún ẹnu gbé ni ẹ káàbọ̀ sórí ètò òun lẹ ti gbọ́ yẹn lẹ́nu bàbá mi Akínọlá Ìbòsí ọlá tó ń sọ fún wa lọ́lọ́kan òjọ̀kan pé gbogbo nǹkan tí ẹ̀dá bá ń tẹ̀ tó bá ń dojúkọ láyé pé kó fọkàn lé kó ṣáà ti fọkàn ẹ̀sán Ọlọ́run ọba torí pé Ọlọ́run ọba nìkan ló lè bẹ́ẹ̀ dà ṣe tí gbogbo ẹ̀ dá yanrantí gbogbo ẹ̀ tí ẹ máa ní ìfọkànbalẹ̀ ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run nítorí pé òun nìkan ni adẹ́dá òun nìkan ni awẹ̀dá amẹ̀dá ọba tí ń tàn ìṣòro ayé ẹni ẹ wò ó tọmọtọmọ tọkọtọkọ lónìí lórúkọ Jésù àní kàn ṣòro gbogbo ẹ̀yin tèmi nínú ilé ìránṣẹ́ Ọlọ́run alààyè ní àlejò mi kejì lórí ètò ilé ni wọ́n ti wà ń kàlẹ̀ o Pastor Tunde Ọlá Pastor ẹ káàbọ̀ sórí ètò. Yes ma. ẹ bá mi kí àwọn aráalé. Mo kí wa ní orúkọ Ọlọ́run alààyè Ọlọ́run tí ó mú àkókò yìí tó jẹ́ kó dé bá aláyé àtàlàáfíà Ọlọ́run tó jẹ́ pé àwọn àjálù tó ń jálù káàkiri Ọlọ́run tí ó jẹ́ kó kàn wá mo sì gbàdúrà fún wa pé àjọ bẹ̀rẹ̀ ọdún yìí ni àjọ parí ẹ̀ láyé àtàlàáfíà. Ìdí tí mo fi pè yín ni wípé ọ̀pọ̀lọpọ̀ ń dojú kọ oríṣiríṣi nǹkan tí àwọn ènìyàn tí wọ́n ń là kọjá ó ti pọ̀ jù eléyìí tó ń wá ọmọ wà ń bẹ̀ èèyàn tó ń wáṣẹ́ wà ń bẹ̀ èèyàn tó fẹ́ bẹ́gbẹ́ pé wà ń bẹ̀ èèyàn tí ò ní ìfọ̀kànbalẹ̀ nílé ọkọ ńkọ́ ó wà ń bẹ̀ èèyàn tí ìyàwó gan tí ò jẹ́ kó rílé ayé gbé ó wà ń bẹ̀ lẹ́nu iṣẹ́ nílé Ọlọ́run nídìí òwò lóríṣiríṣi nǹkan tí ẹ̀dá ń là kọjá ẹ̀yin gbé bí ìránṣẹ́ Ọlọ́run àmọ̀ràn wo lẹ ní fún àwọn olólùfẹ́ mi nínú ilé bí a ṣe lè rí àyípadà lẹ́nu iṣẹ́ nínú ilé àti nínú ayé wa kí ni nǹkan tí a lè ṣe ìgbésẹ̀ wo la lè gbé láti ní àyípadà láti tẹ̀síwájú láti lè bẹ́gbẹ́ pé àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ kí Ọlọ́run ọba kó bá mi fún wọn lọ́mọ àwọn tó fẹ́ kọ́lé kí Ọlọ́run bá mi bá wọn kọ́ tán gbogbo ìṣòro tí ẹ̀dá ń là kọjá báwo la ṣe lè là kọjá báwo la ṣe lè ní ìfọ̀kànbalẹ̀ báwo la ṣe lè gbé ilé ayé yìí pẹ̀lú ìrọ̀rùn. Ìbéèrè tó ní agbára lẹ́bẹ̀rẹ̀ yẹn mà ìbéèrè tó sì jẹ́ ẹ̀dùn ọkàn fún gbogbo àwọn ènìyàn ó nìyí torí pé kò sẹ́ni tí kò fẹ́ ìyípadà kò fẹ́ tó fẹ́ wà lójú kan pé bóun ṣe wà last year ní kò tún wà lọ́dún yìí ṣùgbọ́n nǹkan wà èyí tó ń mú inú Ọlọ́run dùn ni pé kí ayé ènìyàn mọ́ wà lójú kan pàápàá àwọn ọmọ Ọlọ́run ṣùgbọ́n ohun tí à ń kíyèsí ni wípé àwọn nǹkan kéékèèké kan wà tí a kàn fojú kékeré wò tó sì lè ràn wá lọ́wọ́ nínú ìrìn àjò wa fún ìyípadà tá à ń béèrè Ọlọ́run ti ṣètò ìyípadà fún wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nínú Bíbélì ìdí nìyẹn tó fi ní kí ènìyàn máa rẹ̀ ṣe kó máa pọ̀ sí kí gbogbo nǹkan tí ènìyàn ní kó máa tẹ̀síwájú ṣùgbọ́n àwọn nǹkan pàtàkì kíyèsí tó jẹ́ ohun tí a gbọ́dọ̀ wò dáradára lénìí ohun àkọ́kọ́ ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wa tí ò jẹ́ kí inú wa kó dùn ọ̀pọ̀lọpọ̀ sì wà lórí ẹ̀ fún ọdún 5 báyìí lórí ìjákulẹ̀ kan bóyá bá ìjákulẹ̀ pàdé ní òde tí ò yẹ kó bá ìjákulẹ̀ pàdé ó sì ń gbé èrò yẹn rìn ó ń ro nǹkan yẹn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wa lánàá kì í jẹ́ kéèyàn kúrò lójú kan tó pé bó bá ti ń padà sínú ẹ̀ lòun náà máa padà sínú ayé ènìyàn mo rántí ìtàn kan ó ṣojú mi báyìí ní ìlú Ìbàdàn gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí mo gbàdúrà ẹ ò ní sọmọ nù èmi náà ò ní sọmọ nù lágbára Kristi ẹ ò ní sọmọ nù mà arábìnrin yẹn sọ ìkan lára àwọn ọmọ rẹ̀ nù kò wá jẹun fún odidi ọjọ́ 3 ó wà nínú ìbànújẹ́ yẹn débi pé kò lè wẹ̀ kò jẹun nígbà ó di ọjọ́ 4 ìyá kan wá wọ inú ilé yẹn wá àwa kéré díẹ̀ ńgbà yẹn ìyá yẹn wá fi gèlè kan lé orí báyìí nígbà tó wọnú ilé yẹn wá lágbájá ó ò jẹun ní ó ní mi òun ò jẹun kí ló ṣe é tí ò ṣe nìkan rí òun tó ń dúró yìí ọmọ 7 lòun ní tẹ́lẹ̀ mélòó ló kù ẹyọ kan ló kù ìwọ sì ní eléyìí ó ní eléyìí ó sì ń ka wọn bíi 5 bí ìyá yẹn ṣe gbẹ́rù ẹ̀ padà ọkàn jáde síta ni obìnrin yẹn sì dìde ó sì lọ wẹ̀ ó sì jẹun torí pé ayé fi ìbànújẹ́ kékeré wọn kì í fi tu yàn nínú wọn á gbé ìbànújẹ́ ńlá wọn á fi tù yàn nínú bàbá mi Akínọlá Ìbòsí máa ń pe èdè kan mọ jẹ́ ká yí ó pìtì ẹ nínú ìṣòro bàbá mi nu táyé bá ti pìtì ẹ ní ìṣòro kan wọn ò ní jẹ́ kó tẹ̀síwájú wọ́n ń sọ fún ẹ pé òtí tó kúrò lójú kan nìyẹn bí ènìyàn bá fẹ́ kúrò lójú kan tó fẹ́ tẹ̀síwájú á gbàgbé ìṣòro àná ìṣòro yẹn kò dùn láti gbàgbé o
ṣùgbọ́n á gbé ìgbésẹ̀ tí mo fẹ́ kúrò ní ìṣòro yìí kò ní gbé lérí púpọ̀ mọ́, kò ní jẹ́ kó di òun lọ́wọ́. Ohun tí Dávidi ṣe nìyẹn nínú 2 Samuel chapter 12 nígbà wà ní verse 23. Bíbélì sọ fún wa pé nígbà tó gbààwẹ̀ tí gbogbo èèyàn ń tú tí wọ́n rọ̀ nígbà ó yá tí ọmọ yẹn kú, ọmọ tí Báṣíbà bí fún tó kú. Nígbà tó kú tán kò jẹ́ kẹ́nikẹ́ni ó pìtì ẹ̀ mọ́, ó dìde ó sì yọra tú ara rẹ̀ nínú. Nígbà dé verse 24 Bíbélì sọ wípé ó lọ bá Báṣíbà, ó ṣìpẹ̀ fún Báṣíbà, ó bá Báṣíbà sọ̀rọ̀ ọ̀rọ̀ ìtùnú, ó wá bí Ọlọ́run, Ọlọ́run bá dẹ̀ fún mi lọ́mọ. Nígbà tí Báṣíbà gbọ́, inú ẹ̀ dùn, ó farabalẹ̀ fún. Nígbà náà ló tó lè tẹ̀síwájú láti ní ọmọ mìíràn. Nígbà yẹn ló tó wá bí Sólómọ́nì. Nígbà tó bí Sólómọ́nì tán, ó pè é pé Olúwa fẹ́ràn mi, Olúwa fẹ́ràn rẹ̀. Ọlọ́run tún wá gbé wòlíì Nátánì dìde pé kó lọ bá, kó pe orúkọ ọmọ yẹn ní Jẹ́dídà torí pé Olúwa fẹ́ ẹ. Bí ó bá jókòó ti ìṣòro àná tó rò pé ọmọ kan kú, tó rò pé òun ti lu ọjọ́ 9 nínú wàhálà, tó rò pé àwọn èèyàn ń fi òun ṣe yẹ̀yẹ́, tó rò pé òun wà nínú ìbànújẹ́, ayé ò sọ pé ó wà nínú ìbànújẹ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí lónìí, ogun yẹn ti ṣẹ́nu ayé yín, ogun yẹn ti ṣẹ́nu ayé wa. A ò sínú ìbànújẹ́ àná yẹn mọ́. Ẹ má jẹ́ ká rántí rẹ̀. Ìwé Àìsáyà sọ bẹ́ẹ̀ fún wa. Ó ní ká má ṣe rántí nǹkan tí àtẹ̀yìnwá mọ́, ká tiẹ̀ má ṣe rò wọ́n. Nítorí pé nísinsìnyí òun ó ṣe ohun tuntun kan, ní ìsìn ni yóò sì wù jáde. Ọdún ohun tuntun láwà yìí, ọdún táwọn èèyàn máa tinú ògo bọ́ sínú ògo nìyí, ọdún táwọn èèyàn máa ní oore nínú ìrọ̀rùn nìyí. Kí ló sọnù ní last year tí ò jẹ́ kó láyọ̀ lọ́dún yìí? Kí ló sọnù lọ́dún yìí tí ò jẹ́ ká orí ẹ̀rìn mọ́? Kí ló ń wá káàkiri táyọ̀ sọ pé kò sí mọ́? Ó ń bẹ o, ènìyàn ló sọ bẹ́ẹ̀, kì í ṣe Ọlọ́run. Ètò tí Ọlọ́run ní fún wa jẹ́ ètò tó dára. Ìdí nìyẹn tí Jeremáyà ṣe sílẹ̀ fi jẹ́ kó yá pé èmi mèrò tí mo rò sí yín, èrò rere ni o, yóò sì fún yín ní ìrètí àti ìgbẹ̀yìn tó dára. Gbogbo ẹ̀ tẹ́ ń wò mí, ọdún ìrètí yín náà nìyí. Ìrètí yín kò tíì pin, ọdún ìyípadà nìyí. Kílẹ̀ ń wá tẹ̀ ò ní. Ayé téèyàn máa ń bàyàn nínú jẹ́ la wà yìí, tọ́lọ́run máa ń pààyàn lẹ́rìn. Ẹnìkan ń wò mí lónìí, tọ́lọ́run yóò pa lẹ́rìn. Nínú oṣù Máàcì ẹ ò rẹ́rìn ayọ̀, nínú ọdún yìí ẹ ò rẹ́rìn ayọ̀. Ọlọ́run ṣetán láti yí wa padà. Ohun àkọ́kọ́ nìyẹn o, ní agbára Ọlọ́run alààyè. Bẹ́ẹ̀ bá ti ń gbàgbé ohun àná, tẹ̀ ṣetán láti gbé ìgbésẹ̀ fún tẹ̀síwájú, bẹ́ẹ̀ ni ọ̀nà yẹn yóò tó wá là. Béèyàn bá ṣílẹ̀kùn, ilẹ̀kùn kì í ṣí. Béèyàn bá ṣetán láti ro nǹkan tuntun kì í wá. Béèyàn bá ṣetán láti gbé ìgbésẹ̀ tuntun kì í ní ayọ̀. Béèyàn bá ti ṣetán pé mo ṣetán, mo gbàgbé ìṣòro yẹn, Ọlọ́run á dẹ̀ jẹ́ kó gbàgbé ẹ̀, ẹ ó gbàgbé ìbànújẹ́ yẹn. Ọ̀nà adé là fún lórúkọ Jésù Kristi. Ìyẹn jẹ́ ohun àkọ́kọ́ fún wa. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹ̀ wá gbọ́ mi báyìí. Òun lẹ ti ń gbọ́ láti ẹ̀kan lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run alààyè Pastor Tunde Ọlá láti ìjọ DFM church mìíràn. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé, ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní ká gbé ìgbésẹ̀ tuntun, ká take a bold step. Tá a bá ti gbé bold step báyìí, Ọlọ́run á dẹ̀ ṣe tán, á dẹ̀ dá wa láre. Ìgbàgbọ́ nìkan nínú Jésù òní kì í dojú tẹni. Ẹni tó bá ti gbẹ́kẹ̀lé Jésù kò dúdú ò lè tì rárá. Nítorí pé abániṣe àti abánigbèrò ayé ẹni nìkan ni Ọlọ́run àgbáyé. Ọ̀rẹ́ mi gbẹ́kẹ̀lé Ọlọ́run lónìí kó bá lè rí ojú rere Ọlọ́run alààyè. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé, ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run nítorí pé Ọlọ́run nìkan ni abániṣe. Pásítọ̀, ẹ ti ní ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, ẹ ti ní ká gbẹ́kẹ̀lé Ọlọ́run. Náà tó bá wá jẹ́ pé àwa kan wà tó yẹ pé à ń ṣe iyèméjì nǹkan, tó yẹ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣé mo pé lẹ́ẹ̀ran ara ni gbogbo wa. Tí ìrora yìí tí ò bá ti dòkú, kò sí ní ká má ro èrò kérò kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ká má rò ní ẹ̀kọ̀ọ̀kan. Now níbi tá a bá dé yìí ní ìsìn, a ti gbẹ́kẹ̀lé Ọlọ́run, a ti wò pé yes it's the right time pé ká gbọ́kànlé Ọlọ́run ká dẹ̀ tẹ̀síwájú. Báwo la ṣe lè pẹran ara lókù ìránṣẹ́ Ọlọ́run alààyè? Báwo la ṣe lè ṣe tá a máa pẹran ara lókù tọkàn wa balẹ̀ nínú Jésù? Ohun tó ṣẹlẹ̀ ni wípé a lè tẹrí ẹran ara ba nígbà tá a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá. Torí pé ibi tí Sátánì jókòó tì gangan ni ẹran ara. Sátánì ò fẹ́ kéèyàn ṣàṣeyọrí, pàápàá àwọn tó ti ń sin Ọlọ́run lójú méjèèjì. Bí a bá fi àyè gbẹ ẹran ara, yóò sọ nǹkan tí Ọlọ́run ti ṣe, yóò sọ dẹ́láì ṣe mọ́yàn lọ́wọ́. A gbọ́dọ̀ lè rí ẹran ara gẹ́gẹ́ bí ìpèníjà ńlá eléyìí tí a gbọ́dọ̀ dojú ìjà kọ kó lè mú àṣàṣeyọrí.
torí ẹran ara yẹn náà Paul apostoli fi pariwo pé ta ni yóò wá gbà mí lọ́wọ́ ẹran àkókò yìí. Ó nìkan náà ló pariwo, Samsoni kò pariwo nípa tiẹ̀. Samsoni wo lóòótọ́ a ò lè dé ẹnikẹ́ni nínú Bíbélì bí mo ṣe máa ń sọ fún àwọn èèyàn, bàbá máa ń bá wa sọ, a ò lè dé ẹnikẹ́ni lẹ́bi. Ṣùgbọ́n nǹkan tá a lè ṣe náà ni pé àwa lè fi ẹran ara wa sábẹ́ orí ọ̀fẹ́ Ọlọ́run. Ohun tó dáa jù ní ká béèrè fún orí ọ̀fẹ́ Ọlọ́run àti àánú Ọlọ́run. Nígbà náà la lè rí ẹran ara gẹ́gẹ́ bí ìgbà tí ẹ rí i pé ẹ̀mí yẹn ó máa ń bá àyàn sọ̀rọ̀, ṣáàdùn ààrẹ ti wá gbà, ṣáàrùn gbogbo yẹn ti ṣẹ́ náà nìyẹn, ṣáàrùn gbogbo ti bọ́nù ìṣòro yìí ni, ṣáàrùn gbogbo ti borí ogun ìdílé yẹn ni. Níbẹ̀ láti wá máa takò pé a máa fi ọ̀rọ̀ Ọlọ́run challenge ẹ̀. Bíbélì wí fún mi wípé ìyìn tí Kristi náà fi dojú ìjà kọ́ nìyẹn, torí pé bí Sátánì dúró dè nìyẹn. Ó ní àṣà àti kọ́ wípé yẹn ló ń jábọ́ nínú ìrìn àjò yẹn tí Kristi náà fi lè ṣàṣeyọrí. Gbogbo àdúrà táwọn wò mí agbára láti borí ẹran ara Ọlọ́run yóò gbé wọ̀ wá, a ó dẹ̀ ṣàṣeyọrí lórúkọ Jésù Kristi. Ẹran ara jẹ́ ibi tó ní agbára, kì í ṣe tí ẹni fojú kékeré wò, bàtà bá béèrè fún orí ọ̀fẹ́ Ọlọ́run a ó borí ẹ̀, a ó sì rí orí ọ̀fẹ́ gbà lórúkọ Jésù Kristi. Gbanigbani tètè gbanilà, gbanigbani Jésù jàre gbà mí o, ẹni tó tó ní ìgbà ló yẹ ká fọ̀rọ̀ lọ, gbanigbani Jésù jàre gbà mí. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátápátá tẹ̀ ń wò mí, wọ́n sọ wípé torí pé o jẹ́ mùsùlùmí o, àbò jẹ́ lẹ́sìn kìrìsìtẹ́nì, àbò jẹ́ lẹ́sìn àbáláyé, pé ọ̀rọ̀ yìí bá àwọn kan wí kò bá wọn náà wí. Ẹ wò ó, ẹ̀yin náà mọ̀ pé lórí Orísun tẹlifíṣàn ọ̀nà àbáyọ ni gbogbo wa ń wá fún gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá. Ìwọ náà gbẹ́kẹ̀lé Ọlọ́run lónìí, kókún ẹ balẹ̀ lórí nǹkan tó jẹ́ kó ní ìpòrúru ọkàn. Ọlọ́run á bá ọ ṣe, gbọ́ mi, Ọlọ́run á bá ọ ṣe fẹ́, àní ẹ̀mí mímọ́ á bá ọ ṣe, wà á ní ìfọ̀kànbalẹ̀ lórí àwọn ọmọ tó bí. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ jẹ́ ká lọ sílé agbára. Tí mo bá padà dé, àtẹ̀mí àti ìránṣẹ́ Ọlọ́run alààyè a ṣì ń tẹ̀síwájú. Ẹ kú dédé àsìkò.